Ẹ káàsán. Ẹ káàsán. Ẹlẹ́ ń bẹ̀rẹ̀. Ìwọ mi ò béèrè èèyàn kan, mo fẹ́ dúró dé èèyàn kan bí. Ok, ẹ dúró síbẹ̀. Mo fẹ́ ṣe ìtẹ́rẹ̀. Èlé. Mo fẹ́ ṣe 50 000. Ọya, numéro. Kí gbé numéro 97 Ọya. 61 Ọya. 08 11. Kò yẹ tẹ́ kó. Ok, mo ti tẹ̀. Ok. Ẹ ṣe wà. Jẹ́ ti lọ ni. Ok. Ọya, ẹ kó mi. Mi rí mẹ́sáàgì ibà yẹn. Ẹ rí mẹ́sáàgì báwo? Mi rí mẹ́sáàgì. Èmi ti tẹ̀ ẹ, mo ti tẹ̀ kó dà ẹ rí mẹ́sáàgì náà. Ìwọ ò mi rí mẹ́sáàgì. Ẹ kó fèmí, ẹ kó fèmí, ẹ máa. Mi rí mẹ́sáàgì ibà yẹn. Kí n tí ìyá rẹ̀ yìí? Àtẹ̀wọ̀n wáyé mi ni. Mi rí mẹ́sáàgì. Ẹ wo mẹ́sáàgì kọ́ ilé mi rí mẹ́sáàgì. Ok, ṣe bí nígbà náà lélẹ́yìn? Wọ́n tẹ̀mí kọ́ nìyẹn o. Ìmọ̀ yìí kọ́ rè. Ayà wàhálà ṣẹlẹ̀. Dáàdì Ayọ̀. Ẹ má wáyé mi o. Ọ̀ya mẹ́sáàgì kọ́ rè, òun kọ́ rè náà. Bàbá Ayọ̀. Mi ò rí mẹ́sáàgì. Wàhálà ṣẹlẹ̀ ibi tẹ ẹ wà bẹ́ẹ̀ mọ̀ mi. Mi rí mẹ́sáàgì tí wọ́n rí mi lè kọ́ mi rí mẹ́sáàgì. Wá kí n tẹ̀lẹ̀. Wọ́n dé báyìí wọ́n fẹ́ ṣe lè tẹ máa ń béèrè pé lè má sọ ẹ fún mi. Wọ́n máa ń sọ pé sí wọ́n tẹ kó wọ́n ní wọ́n rí mẹ́sáàgì mi ò sí mẹ́sáàgì ní ibà yìí. Ẹ̀hún yìí máa béèrè ni pé ṣé owó náà ti kó lọ́dọ̀ ti yín? Ṣé bẹ́ẹ̀ òun rè? Ṣé bẹ́ẹ̀ mẹ́sáàgì? Ṣé bẹ́ẹ̀ òun mẹ́sáàgì òun rè? Wọ́n fi ṣe wọ́n fẹ́ Wọ́n fẹ́ máa ṣe 50 000. Ó ti tẹ numéro, mo ti tẹ kóòdù, mo ti tẹ kóòdù. Bí mo tẹ́ kó kọ́ mi kò kó mi, nítorí pé òun rí mẹ́sáàgì. mi rí mẹ́sáàgì Ọmọ náà. mi comprend. Ṣé nìkan wà bí òfin ṣe? Bàbá kò ló dé ibà yá kí mi ní ibà yìí. Wọ́n ní ẹ̀ka àsìmọ́ ní ẹ̀ka àsàn. Wọ́n ní àwọn fẹ́ dúró ní àwọn fẹ́ dúró ibà. Wọ́n ní kò ní pé kọ́ kò níbi tí wọ́n wà kí wọ́n bọ́ sí ẹ̀gbẹ́ báyìí. Wọ́n gbà tó wọn tó bẹ̀rẹ̀ àwọn fẹ́ ṣe lè tẹ̀. Bàbá náà ti wà ní ìdúró ibà yìí. Bàbá wọn sọ mi ò fún mi tán. Báwa ni pé wọ́n ti ń lọ. Ẹni yìí bá ti ń ṣe rètírẹ̀ o gbọ́dọ̀ máa gba ẹnìkan lálejò. O mọ̀ pé o lè pọ̀ olùsẹ̀yìn lọ. Yóò jẹ́ pé ẹgbẹ́ kàbínì ni wọ́n ń dúró sí káàkiri. Yóò jẹ́ pé ẹni yìí bá máa ṣe rètírẹ̀ ọwọ́ tí wọ́n á yá ju ìwé yìí máa bá wọn ṣe rètírẹ̀ lọ. Ó dájúdájú ọmọ yóò wá bí òun ló gbà ó. Òun ló gbọ́. Sẹ́yìn tó máa ṣe tèmi, kí máa ṣe gbà sí? Kó máa ṣe gbà owó ìdọ́dọ̀ ti tẹ̀rẹ̀. Owó ti kó ọ̀dọ̀ tèmi. Ok, ká máa ṣe gbà sí. Ẹ̀yin ẹ̀ má gba owó tèmi náà. Ok, owó ti kó ọ̀dọ̀ tèmi, kí máa ṣe gbà? Ohun yẹn mi máa béèrè ni pé ẹni tọ̀hún sẹ́yìn kò bá rí mẹ́sáàgì kò lè kówó jó. Bẹ́ẹ̀ni. Ìwé ti rèé sẹ́yìn òun sọ sẹ́yìn pé owó ti kó. Owó ti kó ọ̀dọ̀ mẹ́sáàgì rè. Kò lè owó yẹn kò rí kò lè kò fẹ́. Wàhálà máa tẹ̀lé o. Ń bọ̀ mi comprend. Ìsẹ́yìn owó sẹ́yìn ó ti kó lọ́dọ̀ tẹ̀rẹ̀. Ìwé ní bó bá rí mẹ́sáàgì kò ní Mi lè kówó lẹ̀. Ẹ̀yin fáǹsì wa ló bá gẹ̀yìn ní irú bẹ́rin bá ṣẹlẹ̀ sí. Kí ni àmọ̀ràn yẹn lè gbà bí ẹ̀yin lẹ wà níbi ehun náà ti ń ṣẹlẹ̀ àmọ̀ràn yẹn sẹ́ lè gbà àwọn méjèèjì.